Mo kí gbogbo Yorùbá lóko lómi nílẹ̀ Oòduà àti káàkiri gbogbo àgbáyé. Mo kí yín púpọ̀ pẹ̀lú dídùn láàárọ̀. Mo ti fẹ́ ránṣẹ́ kan sí yín tẹ́lẹ̀ nígbà tí àwọn èèyàn wa ń búra wọn tó ń ṣépè fúnra wọn tó ń lérí mọ́ra wọn tó ń gbóná àwọn ti gbéra wọn kọ́ ara wọn lọ́rùn àwọn ti lọ rìpọ́t fún ọlọ́pàá. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn bàbá wa nílé gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí pè mí, wọ́n wá ń bá mi sọ̀rọ̀ wípé àwọn náà ń gbọ́ inú wọn ò dùn, ẹ jẹ́ ká gbàdúrà sí ọ̀rọ̀ yìí. Nígbà tí gbogbo wa dẹ̀ gbàdúrà láti bí ìjẹta yẹn, nǹkan tí wọ́n wá mú wá ni wípé Ọlọ́run lòun fẹ́ràn Yorùbá, òun ti ṣe Yorùbá lóore, burúkú kankan ò ní kọlu àwa Yorùbá. Àwọn tó ń lérí tán fẹ́ bára wọn jà inú wọn á rọ̀, wọn á lẹ́gbò gbogbo wa wá lè kọjú sí ìjà pé à ń fẹ́ ṣe òmìnira, a fẹ́ jà gbára wa kúrò nílẹ̀ Nàìjíríà. Wọ́n wá gbàdúrà ìdí náà, àjọ gbàdúrà yẹn ni àtàwọn tó wà aráàlú níbí. Iṣẹ́ tí Ọlọ́run wá rán sí gbogbo wa nìyí o, iṣẹ́ ijó iṣẹ́ ayọ̀ ni. Ọlọ́run ní ká declare a whole week, ká lódìdí ọ̀sẹ̀ kan ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kì í ṣe pé ó ti parí ìjà àwọn tó ń bínú wọ̀nyẹn nìkan, ṣùgbọ́n pé òun ti fẹ́ràn Yorùbá, òun ti gbé ọ̀rọ̀ Yorùbá dúró, òun ti ṣe ọ̀nà Yorùbá, ó ti gún, òun ti lànà fún Yorùbá. Gbogbo iṣẹ́ táwọn ọmọ Yorùbá bá ń ṣe lòun ti sọwọ́ òun sí pé wọ́n máa jèrè díẹ̀. Àwọn ọmọ tó ń lọ sílé ìwé á ṣe dáadáa bẹ́ẹ̀, àwọn tó ń lọ sóko á ṣoko wọn, àwọn tó dẹ̀ ń lérí mọ́ wa tó ń sá pamọ́ sínú inú igbó wọn bẹ́ẹ̀ náà máa parẹ́ sí. Àwọn tó ń kó nǹkan ìjà bọ̀ pé àwọn kó wá bá wa jà, nǹkan ìjà wọn yẹn á máa bó mọ́ àwọn fúnra wọn lójú ni. Torí náà káwa má bẹ̀rù, ká ṣáà máa dúpẹ́, kámọ Yorùbá máa dúpẹ́ for 7 days. Ọjọ́ kìíní oṣù October ká máa ṣe dúpẹ́, ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ìfẹ́ tó ní sí Yorùbá, fún gbogbo ìrànlọ́wọ́ tó fẹ́ ṣe fún Yorùbá, fún gbogbo agbára tó fẹ́ fún Yorùbá, fún gbogbo ìlànà tó fẹ́ là fún Yorùbá. Pé ká máa dúpẹ́ lódìdí ọ̀sẹ̀ kan, ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà, kí gbogbo wa máa dúpẹ́, ká máa yin Ọlọ́run lógo. Àwa tá a jẹ́ Mùsùlùmí ká máa yin Ọlọ́run ní ọ̀nà tí ẹ̀sìn tiwa kọ́ wa. Àwa tá a jẹ́ Christian ká máa yin Ọlọ́run ní ọ̀nà tí ẹ̀sìn tiwa kọ́ wa. Àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe káwa náà ká máa yin Olódùmarè ní ọ̀nà tí ẹ̀sìn wa kọ́ wa. Iṣẹ́ pàtàkì tí wọ́n rán sí yín nìyẹn. Ọ̀la ní October 1, so àárọ̀ ọ̀la la máa bẹ̀rẹ̀ dídúpẹ́ yẹn. Dídúpẹ́ yẹn kì í ṣe fún àwọn oníjà yẹn nìkan, àwọn tó ń bára wọn jà tó ń lérí mọ́ra wọn gbọ́ra wọn ságbá ọlọ́pàá ń ṣe fún àǹfààní àti àlàáfíà gbogbo Yorùbá, fún ìlọsíwájú ìjà tá à ń jà, ìjàgbara tá à ń jà fún Yorùbá, fún assurance pé ìkankan lára wa tá à ń jà ẹnìkankan ò ní fẹsẹ̀ kọ, ẹnìkankan ò ní fọwọ́ gún, burúkú kankan ò ní yà sílé ẹnìkankan lára wa. Nǹkan tí a ní kí n lọ ká máa dúpẹ́ fún nìyẹn, kò ní sábúrú kankan ó dìgbà. Kí ni ẹ rí sí orílẹ̀-èdè Yorùbá tí a ń jíjà fún orílẹ̀-èdè olómìnira? In fact, ṣé rí ibi tí Nàìjíríà gbé ń lọ yìí, ẹni tó gbé kíní ìkàlẹ̀ mi ò mọ̀ rí o, ṣùgbọ́n ẹni yẹn orí ẹni yẹn gẹ́gẹ́ bí èèyàn bí Jésù. Dìnnúà. Kákọ́ pé ẹjá pè ní Jésù torí Jésù ni Ọlọ́run sí àwọn aráyé gbà kan. Ẹ bá rántí o kà á bẹ́ẹ̀ nínú Bíbélì, nínú Kùránì ànábì Ìsáyà, òun ni Ọlọ́run rán sí àwọn èèyàn kan wípé lọ bá wọn sọ ọ̀rọ̀ Ọlọ́run wípé báyé ṣe rí ni ẹni ẹgbẹ̀gbọ́n náà lélẹ́yìn wípé wá lọ mú àwọn èèyàn mi, àwọn ọmọ mi kóònú lóko ẹrú, lọ mú ọ kóònú ìṣòro, lọ mú ọ kóònú wàhálà. Mi ò mẹ́niyẹn o, ẹni tó gbé kíní yìí dìde, ṣùgbọ́n mọ̀ pé ọlọ́dìdì rẹ̀ ni ẹbí màláìkà ni nípa àwọn èèyàn mi, ìjà tí wọ́n jẹ́ tó, òṣì tó táwá tó, ọmọ aláṣọ wà kísà, ọmọ ẹlẹ́ran, odidi egun màálù ló ń gbé hánu láìṣàjá lóde ẹ̀yàn lágbára
tẹ wà lókè tẹ sọ pé àníbọ́ lóko ẹrú ìrandíran yóò ní bọ́ọ̀lù ṣòro. àṣẹ. ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́nà pariwo fún wa kò sí ọkọ̀ ọ̀fẹ́. ìwé fọ́ọ̀kà mi ló wà ní ìsìn. ìgbà ọ̀làfẹ́ bọ́ nínú ìyá ní orílẹ̀-èdè yìí. tọ́ba ní màlẹ́rà kékeré báyìí lásán on travel out ni. ìgbà ọ̀làfẹ́ bọ́ nínú ìyá. bọ̀dá mi ṣe wà pẹ̀lú mi abẹ́ sùn. mo wà pẹ̀lú yìí mo wà pẹ̀lú mi. bẹ́ẹ̀ni ṣó yẹ kéèyàn graduate kó ka gbogbo ìwé pátápátá kó tún máa wá gba ayábọ̀ ṣe ọ̀kadà. kò yẹ kó ṣẹlẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ káwọn obìnrin máa ṣe olóṣó. èèyàn tó kọ́ṣẹ́ ó tún lọ ṣe ọmọ ọ̀dọ̀ tó ń fún ní 200 naira ní èdè ó dẹ̀ kọ́ṣẹ́ ṣùgbọ́n kò rẹ̀ ní ṣe freedom fún. kì í ṣe pé kò rọ̀ kò hun àwọn òbí ẹ̀ náà kò ságbára fáwọn òbí ẹ̀ gbogbo agbára táwọn òbí ẹ̀ ní àwọn alágbára tó pẹ́ra alágbára lókè wọ́n ti gba agbára yẹn kí ni agbára bí kéèyàn ṣiṣẹ́ kó máa fún lówó gidi báwo ni fẹ́ bọ́ fámìlì dédé pé ó sọ́pọ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ fọwọ́ṣẹ́. so easy. kò easy. àwa wà lójú kan náà bí omi adágún. láti 1960 plus. tẹ bá calculate ẹ ó ju 1960 lọ tá a ti wà nínú oko ẹrú wọ́n dẹ̀ sọ pàbọ̀ nínú oko ẹrú kàkà kó wá sọ lára ìyá àjẹ wa ó tún fojoojúmọ́ bí obìnrin báwo la fẹ́ bọ́ lóko ẹrú. àjẹ́ ń pọ̀ sí ni. àwa ń ṣàdúrà àgbẹ̀wẹ̀. bẹ́ẹ̀ la fi sọ pé kájọ fi láti ìmọ̀kọ́sọ̀ ọjọ́ tí kan. mo ti dé ilé ayé mi láti ọjọ́ tí mo ti dé ilé ayé mi mi ò vote for anybody rí as election but ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ as from now pẹ̀lú nǹkan tó gbé dìde yìí mo tẹ̀lé yín gbogbo family mi tẹ̀lé yín. èmi gan tẹ̀lé yín mo sọ. ayé adé ṣe ọlọ́run adé fún wa ṣe ó ti ṣe ṣáà ti gbà ó ti ṣe because bíbélì ní bí kò ṣe pé olúwa bá kọ́ ilé náà bí kò ṣe pé olúwa bá pa ìlú mọ́ ẹni tó ń kọ́ ṣe olùṣọ́gbà ń ṣe lásán ni bẹ́ẹ̀ni kẹ́ tó bẹ̀rẹ̀ ọlọ́run ti mọ̀ ìbàdàn nílé ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ni ṣé ń gbọ́ bẹ́ẹ̀ni ibi tẹ wá ń ba lọ ọlọ́run mọ̀ èdè débẹ̀ lágbára àṣẹ bẹ́ẹ̀ fẹ́ mú wa kó lóko ẹrú yìí ọlọ́run mẹ́rin náà kó lóko ẹrú èèyàn tó gbé kíní yìí dìde ìrandíran kò ní rí ṣòro lágbára ìrandíran ebi ò ní pa ìrandíran wọn ò ní mọ̀yà ìrandíran nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí ìrandíran ìṣòro kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́ni yẹn bí ẹ ṣe wá ń ba lọ ọlọ́run máa bá yín lọ mo tún sọ lẹ́ẹ̀kan sí èèyàn tí ó support yín mi ò mọ ẹni yẹn rí o ṣùgbọ́n mo mọ̀ wípé Sunday Igboho ṣàbàbà àgbàlagbà oyè èèyàn kúkúrú tó ń pẹ́ ní kíkùràn níṣẹ́ bàbá yẹn wà rí ẹ̀sìn mo mọ̀ because ní ilẹ̀ Yorùbá kò sí níbi kí nǹkan bàjẹ́ níbi kí nǹkan dáa ló wà ṣẹ́gbọ́ ìdí àti túmọ̀ nìyẹn tí mo fi support gbogbo family dey support ẹ. ẹ ṣe gbọ́dádì àmísà mi ò ṣe election látọjọ́ tí mo dé nílé ayé mi ṣùgbọ́n eléyìí mò ń bá yín lọ. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akintoye. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Kí ló wí? DriveTV, driving you around the world.